Táyé bò ní. Dáadáa ni sà. Tó mọ ẹni tó fẹ́ jókòó yìí. Mo mọ̀ wọ́n dáadáa. Ẹ máa ra o, ẹ máa ra. Ó mọ̀ wọ́n dáadáa. Bẹ́ẹ̀ ni sà. Báwo wọ́n ṣe jẹ́ sí ẹ? Àǹtí mi náà jẹ́ ọmọ ẹ̀gbọ́n ọmọ èmi. Niger ló gbà débí. Bẹ́ẹ̀ ni. Lọ́nà Libya. Lọ́nà Libya. Kí ló dé tó o lọ Libya mọ́? Nǹkan nítorí oyún tó ṣẹlẹ̀ náà ni mi ṣe lọ Libya yìí tó ń kọ́ mi. Náà ṣe dá mi padà pé kó jẹ́ kí n padà pé kó má wò tówó rárá. Lẹ́ni yẹn ṣe júwe bíbá ẹ fún mi. Ẹni yẹn wá sọ fún woman yẹn pé nígbà tí mo sọ pé tó ń sọ pé kémi padà wá sí Nàìjíríà pé ṣé mo sọ pé mo ní ibi tí mo lọ gẹ́gẹ́ bí mo ṣe rojọ́ fún yín pé mo jẹ́ ọmọ kan tó jẹ́ pé ọmọ líle ni mí. Pé tó jẹ́ pé mi nígbà gbogbo bá ṣe ń sọ̀rọ̀ yìí tó bá jẹ́ gbà kan ni mo ti nítorí èmi àti wọn náà ti jọ láwọ̀ kọrí tí mo sọ fún pé bẹ́ẹ̀ ṣe gbá mi tí bá dìde tá bá jọ múra wá ń kọ́ táwọn náà dé sọ̀rọ̀ ń gbà yẹn bọ̀ nítorí nǹkan tó ṣẹlẹ̀ so mo ṣáà ń kàm mo ṣáà lẹ́ni yẹn ṣe júwe bíbá ẹ̀ fún mi ṣáà mo ṣáà fi wá lórí ọ̀rọ̀ yìí torí èmi ti fà wọ́n lọ́lọ́ lọ ọjọ́ táwọn àtàbúrò wọn gọ́jọ pè mí tí bá ń parọ́ èyà tó ń jẹ bàtà ní kó jẹ mi inú àwẹ̀ mo wà wọ́n ṣàpè mí lọ́jọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ni máa ṣépè fún mi kí ni mo sọ́njọ́ ẹ̀ mo sọ pé níta bá lè dààmú ọlọ́run làwọn fà á lílọ kó tó wá di pé máa padà rá lánàá tó máa júwe bíbá ẹ̀ fún mi pé kí n wá. Ok, Táyé àbí? Bẹ́ẹ̀ ni Rashidat lórúkọ. Rashidat. Bẹ́ẹ̀. Táíwò Rashidatu. Orúkọ àmútọ̀run wa ni Táyé. Kí ló òtútù mú ẹ? Ojú pa mí ni. Why? How? When? Mo fẹ́ jẹ́ nítorí pé ọ̀rọ̀ yìí náà ni pé kí n má lọ sínú mosque kí n má jáde àmì mò ń wọlé mò ń jáde mò ń wọlé mò ń jáde pé anytime lẹ lè pè wá. Oh, sorry. Ojú yẹn pè mí náà díẹ̀. Yọwọ́ jáde ẹ bá ń pa ẹ̀sìn torí rẹ̀. Mo sì rí ẹ báyìí ni. Báwo lẹni ìṣe jẹ́ sí ẹ gan? Ẹ̀gbọ́n mi ni wọ́n mi lè sọ pé kí ni ẹ̀gbọ́n mi. Ta ló lóyún inú rẹ? Máníjà tó jẹ́ ọkọ Mọ̀nsúrà. Ọkọ ẹni yìí? Bẹ́ẹ̀. Táíwò. Náà. Báwo lẹni tó jókòó ìṣe jẹ́? Ẹ̀gbọ́n mi ni wọ́n ṣe. Ta ló lóyún inú rẹ? Ọkọ wọn máníjà. Tọ́jọ́ kọ tí wọ́n. Tó ní hòtẹ́ẹ̀lì Marriott òun ló ní. Níbo ni hòtẹ́ẹ̀lì Marriott yẹn wà? Ní Ṣàngó Ọ̀tà. Ní Ṣàngó a máa gbé báìkì ní plaza àbíbò ni a máa sẹ́pà ń lọ sí àgọ́ àdúrà. Ọkọ ẹ̀gbọ́n rẹ ló lóyún inú rẹ? Bẹ́ẹ̀ ni sọ. Ǹjẹ́ ẹ̀gbọ́n rẹ mọ̀? Wọ́n mọ̀ àfi bí wọ́n fẹ́ bo náà lọ́hùn mọ́ra lókun. Bọ̀dá mi tó jẹ́ tó jẹ́ pé òun mo tẹ̀lé like dádì ò pa wá papọ̀. Mọ́mí ló pa wá papọ̀. Ọjọ́ tí mo kọ́kọ́ débẹ̀ tí wọ́n rán even gan ibi tí ẹ má bínú sá ibi tí bọ̀dá mi yẹn stupid àwọn gangan náà wá bá mi náà sọ fún mi pé Táyé ipa wọn fẹ́ rí mi èmi tiẹ̀ lérò pé bóyá nu máníjà yẹn dùn sí pé kí n gbé ibẹ̀ ni wọ́n bá ní máníjà láwọn láìkì mi ọjọ́ àsọ̀rọ̀ oúnjẹ yẹn mo wá sọ pa ipò lóhùn tiẹ̀ ṣe pé wọ́n wá ní irú láìkì bẹ́ẹ̀ kọ́ ọ ipò sọ pé káwọn máa déètì mi mo fi àlùkùránì ìṣẹ̀lẹ̀ láti gbà yẹn èmi àti bọ̀dá mi ṣe gbọ́nkọ́ ọmọ kan tó wà ń bẹ̀ Tóyìn àwọn àti bọ̀dá mi náà máa ń táìtì dáadáa náà máa sọ èmi ò dẹ̀ rán wọn iṣẹ́ ọjọ́ tó bá wù wọ́n náà máa ń dáná ìyẹn ò dẹ̀ kàn mí tèmi wọ́n wá ń pè nìkan ní àbí ṣé kí n máa sọ̀rọ̀ lọ. wọ́n wá ń pè nìkan ní kí ni mo fẹ́ forúkọ ẹ̀ èmi ṣáà máa pè yá ẹ̀ níyà ọ̀rọ̀ bọ́m̀bì tá a ti máa lọ ń jẹun àti Mọ̀nsúrà tí wọ́n wá bá mi. wọ́n bọ̀. Ẹ̀gbọ́n rẹ tọ́jọ́ mọ ìyá rẹ gangan n ló kọ́kọ́ sọ fún ẹ pé mánéjà ó láìkẹ́ inú ẹ sì dùn pọ̀ lọ́n ṣe ń wò ọ mọ̀ pé. bọ̀dá mi wà ní àwọn pé kò ń ṣe bẹ́ẹ̀ pọ́n sọ pé àwọn fẹ́ máa déètì mi ni. bọ̀dá rẹ yẹn sì mọ̀ pé ọkọ ẹ̀gbọ́n rẹ nìyẹn. àwọn mọ̀ nítorí àtìgbà tí mẹ́mi ti ṣaláìsí dádì wọn gangan náà mú bọ̀dá mi sọ́dọ̀ nítorí wọ́n jọ máa ń ṣe péńtà
so máa ọ̀dọ̀ wọn náà wá máa jọ lọ sí ibi iṣẹ́ so bó ṣe ṣẹlẹ̀ nìyẹn. So iṣẹ́ kí ló ń ṣe lọ́dọ̀ àǹtí Mọ̀nsúrà ní ọ́fíìsì mọ́níjà ní hòtẹ́ẹ̀lì mọ́níjà iṣẹ́ kí làǹtí Mọ̀nsúrà ń fi ọ́ ṣe. hook up. àwọn tó bá mọ̀ sí hook up olóṣó. olóṣó inú obìnrin tó jókòó yìí fi ọ́ ṣe. kí ni ọjọ́ orí rẹ báyìí. 90 years old. nítorí pé ńlá kókò tó nǹkan ẹbí kíni àǹtí Mọ̀nsúrà jẹ ẹ̀ṣẹ̀ kíni àǹtí Mọ̀nsúrà ṣẹ̀ o. ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ mí ni pé nítorí èmi ẹni tó bá ṣoore fún mi máa sọ wọ́n jẹ́yàn kan tó jẹ́ pé níbi ká ké ọmọ máa ń kẹ́yàn gangan wá kẹrin bọ̀ níbi ìdákejì pé mébì kọ́ sọ pé kíyàn ṣe nǹkan tí yàn bá ṣe yẹn ọmọ máa pààrà láti máa bínú pé àbí kọ́ máa ṣépè ní pé kọ́ máa ṣàpárà gọ̀sẹ̀ ó wá di ọjọ́ yẹn lórí ọ̀rọ̀ yẹn pẹ́ nìkan ní CEO so ọ̀dọ̀ ẹnìyẹn ni mo lọ last tí mo fi yarí fún wọn wọ́n pọ̀rẹ́ wọn ní Yétúndé ló wá sọ fún wọn nígbà tí mo lọ rojọ́ fún CEO yẹn pé iṣẹ́ tó ń fi wá ṣe lélẹ̀ CEO yẹn ló wá sọ pé òun máa fi woman right gbé wọn so ọ̀rẹ́ wọn Yétúndé yẹn nígbà tọ́rọ̀ kan wá ṣe bí ìjà láàrin àwọn méjèèjì Yétúndé wọ́n wá pè wá kalẹ̀ Yétúndé yẹn ló wá tú àṣírí yẹn pé wọ́n sọ pé wọ́n máa fi woman right gbé wọn ibi tó ti wá bá èmi ni ó ṣàwọn pààlà lálẹ́ ọjọ́ yẹn nígbà tó ń lọ ra ata gúgú èmi ò mọ ẹni tó fẹ́ da ata gúgú sí lára lọ́jọ́ yẹn ìwẹ̀ wọ́n ń pe woman kan ní ìyá pọ̀mọ́ woman yẹn ló lè jọ rẹ̀ wọn náà fẹ́ dà sí ó jáde di ọjọ́ kejì wọ́n bí tó ti ń pààlà èmi dẹ̀ mo jẹ́ èèyàn kan tó jẹ́ pé téèyàn bá sọ̀rọ̀ èmi náà màmá kò ní wá ní kí ni mo ní ṣe mo bá ibi tó ti mú bàtà nìyẹn tó ti fi gbá mi nìyẹn wá dìde mo sọ fún wọn pé bẹ́ẹ̀ ṣe fi bàtà yẹn gbá mi tí bá dìde pẹ̀lú yín kọ́ wọ́n wá lóye àmúni akúkú ju ọ̀gá bá dé ni ẹ̀kọ́ lè sọ́ra jù mí lọ ìpàjọ máa nọra wa ni mo ṣàṣọ ó ṣà ń bínú láti fẹ́ páàkì ẹrù mi síta ní ọjọ́ yẹn mi ò tún àwọn ẹ̀ bóyá ọkọ wọn ló wá pọ̀ wọn padà pé tí ọmọ yìí tó bá kó èrè síta kí ló fẹ́ sọ pé ó ṣẹlẹ̀ wọ́n wá pe ọkọ wọn padà pé kọ́jọ́ káwọn jọ kó wọlé padà wọ́n tún fi gbé báàgì mi wọlé ní ọjọ́ yẹn ìyẹn ṣáà lọ bẹ́ẹ̀ èmi àti wọn àtọ́jọ́ yẹn wọn ò pé ká má gbẹ̀ṣẹ̀ wọn ò pè mí sọ̀rọ̀ yẹn mọ́ ibùgàn wọn bí mi bóyá mo jẹun àbí mi jẹun wọn ò béèrè lọ́wọ́ mi. ṣùgbọ́n gbà tí wọ́n rí i pé ò ṣe húkọ̀ pùtàrà ó jíṣẹ́ táwọn fi ẹ́ rán wọn ní ọmọ sanwó ilé. ẹ ṣe sáyẹ́nbà tẹ̀ ẹ́ stop mi wọ́n máa ní pé kí n máa sanwó ilé àwọn àtọkọ wọn yìí náà jọ pera wọn jókòó wọ́n sọ pé kí n máa sanwó ilé wọn 3,000 láàrin ọ̀sẹ̀ tí wọ́n parí ọmọ yẹn kẹ́lẹ́ dàní fi àjà mi wọ́n ṣàṣọ bẹ́ẹ̀. inú iṣẹ́ húkọ̀ yẹn èló ni wọ́n ní ọmọ gbà. wọ́n ní kí n máa gba 5,000. èló wọn pe tàwọn bẹ̀. 2,000 àwọn máa gba 2,000. nínú lórí èèyàn kọ̀ọ̀kan. ní orí rich person. ok torí pé ńlá àkókò lálẹ́ yìí ni o torí pé ńlá àkókò lálẹ́ yìí ni jẹ́ mọ́ bí ọ bẹ́ẹ̀ kọjọ́ ó lè tètè máa lọ kàn jẹ́ ká mọ ọjọ́ tí ọkọ wọn wá kí ọ mọ́lẹ̀. ṣé ó bá ẹ sọ̀rọ̀ ó gbà ní bó ló ṣe jẹ́ tọkọ wọn fi fún ọ lóyún. ká má parọ́ lẹ́yìn ìgbà táwọn àti bọ̀dá mi ti jọ sọ̀rọ̀ tán tí bọ̀dá mi ti lọ jíṣẹ́ fún wọn mi ìmọ̀ bọ̀ nǹkan tẹ́mi rò gẹ́gẹ́ bí ọmọdé tèmi ni pé nítorí àtẹnujẹ bọ̀dá mi ìyẹn làwọn fi ń ṣe ìyẹn number 1 number 2 láti jẹ́ ìyẹn ò disturb mi lẹ́yìn ọjọ́ yẹn torí tí mi bá ṣe mẹ́sìsì mi ní 28 máa ṣe ní 29 ìyẹn November bí mo ṣe parí ẹ̀ tán inú run mi lọ́jọ́ yẹn ibùgàn ọmọ bóyá mo ṣe mẹ́sìsì ẹ jẹ́ ẹ mọ gbà kínní yìí mọ ṣé mi tẹ sọ fún un. èmi sọ̀rọ̀ lọ àwọn èmi sọ̀rọ̀ àwọn wọn sọ̀rọ̀. November 26 yẹn ló dọ́dọ̀ mi kò dẹ̀ stable ní sùúrù mo fẹ́ kó farabalẹ̀ sọ̀rọ̀ mi fẹ́ máa pàṣẹ. ẹjọ́ sọ tiẹ̀ tán ọ̀ya so November yẹn ni mo wá ṣáà bí mo ṣe parí mẹ́sì nítorí wọn pe oògùn kan ní menstrual pain fọ́ọ̀n tó bá ṣe mẹ́sì tínú bá disturb. ìgbà tó parí menstruation ẹ̀. ọjọ́ kejì ẹ̀ nìkan yẹn ṣẹlẹ̀ mo ṣàfọjọ́ 4 ṣe torí ó máa ń já wá. bó ló ṣe wá ṣẹlẹ̀. wọ́n wọ inú ilé lọ́jọ́ yẹn bọ̀dà Saheed ń lọ ilẹ̀ Ìgbò àti dádì wọn àwọn ń jáde nítorí wọ́n jẹ́ èèyàn kan tó máa ń jáde gan. ìyá àwọn àti Mọ̀nsúrà ọmọ jáde ni wọ́n.
ó ṣàjáde. bẹ́ẹ̀ ni ọmọ jáde. okay. ó ṣàjáde ní ọjọ́ yẹn nígbà tó jáde mánéjà wọ inú yàrá yẹn nítorí mi ìfẹ́ gbọ́ mánéjà ọkọ wọn. okay. ọkọ wọn wọ inú yàrá yẹn ó ṣe nítorí àǹtí mọ̀sọ́lá náà máa ń kọ́ àwọn iṣẹ́ inú àwọn kankan wọ́n máa ń kó sí inú yàrá yẹn torí àwọn náà ní yàrá wọn àwa náà ní yàrá but tá bá fẹ́ gba passage a máa rí. wọ́n fọwọ́ gbá kínní mọ́. a máa rí àwọn ìyàrá yẹn so wọ́n ṣàwọlé wọ́n ṣe bí ìpọ̀ fẹ́ mú nǹkan lọ́jọ́ yẹn mí dẹ̀ sùn torí àwọn náà mo àfi tó bá fẹ́ parẹ́ ní pé èmi mi fi bẹ́ẹ̀ gbádùn náà taratara bẹ́ẹ̀ mo máa ń sick so ibi tó ti wọlé nìyẹn wọ́n jáde padà ìgbà tó tún wọlé ìyẹn máa ń jà mọ́ sọ. ìyẹn ọkọ wọn. Ibi tó ti wọlé padà nìyẹn ibi tó ti ra Gabumi mọ́ orí bẹ́ẹ̀dì ó wá ní wúmà kan ní ọjọ́ tí ọ̀rọ̀ ti bọ̀dá Saheed ṣẹlẹ̀ bọ́ọ̀rọ̀ yẹn ṣe ń ṣẹlẹ̀ wúmà yẹn mo wá ń sọ fún a máa lọ ra oúnjẹ ní ìsàlẹ̀ bí ọ̀dọ̀ wọn kò jì sọ́dọ̀ wọn a máa lọ ra oúnjẹ mo wá pe wúmà yẹn mo wá ṣàlàyé ọ̀rọ̀ fún wọn gbogbo ẹ̀ mo máa ń ṣàlàyé ọ̀rọ̀ fún wọn láìpẹ́ jẹ́ kí n sọ ọ́ lọ. O ti ká gbogbo má wọrí mo máa sọ fún wúmà yẹn ìtakùn gan lálẹ́ yìí. mo máa sọ fún wúmà yẹn tó jẹ́ pé nígbà tọ́rọ̀ ti síyọ̀ yẹn náà ṣẹlẹ̀ mo sọ fún wúmà yẹn tó jẹ́ pé síyọ̀ yẹn máa ń bá mi send owó account number wúmà yẹn mo máa ń lò torí mo tètè pẹ́ kí tó open opay tọ̀dọ̀ ti tẹ̀mí so nítorí ẹ̀ mo mọ nítorí account number number wọn ẹnìyẹn náà lè ṣe ẹlẹ́rìí. Rárá o ìwọ kọ́ ló bí lè rọ̀rọ̀ èmi ní ìsọpótó mo gbọ́. So bó ṣe ṣẹlẹ̀ mo ṣáà explain fẹ́ ni ẹnìyẹn wá sọ pé àwọn ìpè ta ni mo kọ́kọ́ sọ fún pé mo ní mi tí ì sọ fẹ́ anybody pé bí mo ṣe ṣẹlẹ̀ náà mo wá sọ́dọ̀ wọn wá náà wọn máa pe ìpè kí n pe bọ̀dá Saheed tó jẹ́ ẹ̀gbọ́n ti tèmi tó mọ̀ sí ọ̀rọ̀ yẹn láti ilẹ̀ tẹ́lẹ̀ a wá pe bọ̀dá Saheed èsì tí wọ́n wá sọ fún ọ pẹ̀lú nǹkan báyìí tí máníjà tí ọkọ wọn sọ fún ẹ ní ọjọ́ kìíní àná pípọ́ ti fi tipá bá àbúrò ẹ̀ sùn pé bọ̀ àwọn ò tí ì mọ̀ next pé nǹkan tó bá ṣẹlẹ̀ pé wọ́n kàn ṣàmọ̀ pé àwọn ti dáràn àti ọkọ wọn ẹnìyẹn ṣàṣọ bẹ́ẹ̀ bọ̀dá Saheed wa èsì táwọn máa sọ ní pé ayé ń ṣe irú ẹ̀ kò rí sí big deal bẹ́ẹ̀ bí tó ti kọ̀ tẹ̀ àwa ń lo àwọn nọ́mbà míì àfi ń pè wọ́n ṣàǹgbé gbogbo nọ́mbà yẹn wọ́n ń gbé sí blacklist ọjọ́ kan wà tó jẹ́ pé mi tún pè wọ́n separate ọjọ́ yẹn àti ẹ̀jọ́ gbéra wa ṣépè ni lọ́ọ́ ṣe kọ̀ tẹ̀ dájú wọn. It's all right. Ǹjẹ́ obìnrin yìí mọ̀ pọ́kọ òun ó ti fún ọ lóyún? Bẹ́ẹ̀ ni ọmọ torí àbúrò wọn tó tẹ̀lé wọn wọ́n pè wọn ní Bàṣírà àwọn mo sọ fáwọn náà so mo ìjọ yẹn gan mo ń sọ fáǹtì yẹn pé kó gbé sí record pé kó gbé ọ̀rọ̀ táwọn sọ yẹn pé kó gbé sí record àfi tó bá fẹ́ parọ́ ni mo ní kó gbé sí kó ba lè play fún wọn aláàjì náà tó jẹ́ dádì wọn náà tún sọ fún wọn wọ́n sọ fún àǹtí Mọ̀súrà ẹ̀gọ̀gán sọ fún àwọn náà tó dẹ̀ jẹ́ pé nígbà tá a pè wọ́n ìpèsè ìsọfún náà ti sọ fún wọn kò pẹ́ síra wọn tí mo wà níbẹ̀ wọ́n jọ mọ̀ náà ní tọ́jọ́ fi lé mi jáde àtọkọ wọn nítorí àti owó ilé yẹn náà owó ilé tán sọ pé ká máa ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ máa sọ tí. ó lé ẹ jáde dúró ètò ń dún ẹ mà ló máa rí ẹ nígbà tó wà má wọrí. owó ilé tí wọ́n ń ṣe like wọ́n ní owó tán ní kí n máa san yẹn 3,000 yẹn tí mi san ó dẹ̀ pẹ̀lú gbogbo ẹ̀ náà tó fi kanra mọ́ mi tó fi lé mi òun mo ṣe dèrò ẹni tí mo fi ń kọ́ṣẹ́ káàkiri kó tó di pé èèyàn yẹn sọ fún mi pé kí n máa bọ̀ wá sí Libya tó di pé bí mo ṣe ti Libya mú ìtìdé Libya èdè ìjẹ́ yẹn mo dé mo fi padà wá sí. It's all right mo bọ̀. ọ̀ya ẹ bẹ̀rẹ̀ ẹ ti gbọ́ ohun tó sọ ń pa yín. Inshallah. ọ̀ya. Táyé tó jókòó yìí ọmọ onímọ́tà tó jókòó yìí torí pé ọmọ ilé ìfẹ́ ba ẹbí jẹ́ ó fẹ́ bojú àbó fẹ́ dojú tira ẹ̀ láì ṣe ẹbí ni ìyẹn first. Táyé ó ja olè ní ọ̀dọ̀ bàbá mi nínú Alájí Ọ̀tà níbẹ̀ yẹn mo gba Táyé padà kó ń ṣẹlẹ̀ wa ló dé padà sí mo gbà sínú hòtẹ́ẹ̀lì ọjọ́ tí Táyé máa dé Táyé kọ́ ló kọ́kọ́ dé ọ̀rẹ́ ẹ̀ Tóyìn ló kọ́kọ́ dé ẹrù Tóyìn ṣì wà lọ́dọ̀ mi dè níyì Tóyìn sọ wípé òun fẹ́ kọ́ṣẹ́ ni hairdresser àti Tóyìn lọ bá èmi ní courage láti sọ fún yín wípé hairdresser ń charge ní 50,000 tí mo dẹ̀ máa mú débẹ̀ tí mo tún sọ pé ọ̀rẹ́ mi ni ó ní shop mo ní shop irun tí mò ń ṣe mo ní shop ìgbà tí Táyé dé Táyé ò bá ẹ yẹ at least ó yẹ kó ní nọ́mbà 1 or 2 tẹjọ ń ṣe wúkọ tẹjọ ń ṣaṣẹ́wó nínú hòtẹ́ẹ̀lì because ó yẹ kó lè ní tẹ bá ní group ó yẹ kẹ́ mọ̀ báwọn ilé aṣẹ́wó ṣe máa rí bí gbogbo wọn ṣe máa wà ní group ó jẹ́ kó ṣì lè ní wọn lọ́wọ́ pa alpha tó mi alpha igbá kan wà lórúkọ kan lọ but you can't prove that ìyẹn wrong then thirdly sir ọmọ Táyé yìí nínú ẹbí yàtọ̀ sáwọn tó lóun sọ fún
o sọ fún èmi ìgbà tó máa sọ̀rọ̀ ó ní mi ò ṣẹ́ dájúdájú ó ń dùn wọ́n kí ló dé tó wá ságídígbò ń táìmù gbà yẹn pé wọ́n fi ẹ́ ṣe kan tí ò dáa tí ò tẹ́ lọ́rùn. And secondly ó mọ̀ wípé látìgbà tó ti dọ́dọ̀ mi ní November 26 Táyọ̀ mọ̀ pé mi ò pẹ́ ìwọ kó tó di pa ṣe ọdún mo ní à ń pé èèyàn mẹ́ta ni mo nídìí ní ọ̀dọ̀ mi mo nídìí bar mo nídìí kitchen mo dẹ̀ nídìí àwọn girls èmi ò ṣe ní girls lọ́wọ́ mi ó ṣe jẹ́ lọ́wọ́ tiẹ̀ ìgbà tí Táyé dẹ̀ máa mú Tóyìn wá Tóyìn mo béèrè lọ́wọ́ mo ní à ń pé wò mo nídìí èèyàn tó máa ṣe bẹ́ẹ̀ ó wá ní àwọn ní pé kóun wá kọ́ṣẹ́ ni nǹkan tí Tóyìn sọ ní iwájú Ọlọ́run èmi máa ń pé no astagfirullah ó ní Táyé èmi ní kí ni Táyé sọ fún ẹ nígbà tó ń bọ̀ ó ní Táyé ò sọ kọ̀kọ̀ fún òun nǹkan tó sọ fún mi ó ní Táyé kò sọ anything fún òun ọmọ yìí wà ń bẹ̀ àti Bọ́lá wà ń bẹ̀ Yétúndé tó dárúkọ yẹn wọ́n padà lọ bàjá nígbà tó gbọ́ wípé ìyẹn sọ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ because àwọn ọmọ ìmú ń ké mu send owó transport fún Táyé ní pé mi mọ bí tẹ́ lọ pátí mo ní kẹ́ lọ èmi ò dé lọ́bẹ̀ mi ì lọ pátí yẹn mo mú wọn lọ síbẹ̀ ni ẹni tí mo mọ̀ gangan torí pé I was chatting them alpha kí ló ṣẹlẹ̀ kíní kan pátí ni ó dẹ̀ normal anybody lè sọ pé ẹni tí mo mọ̀ ni bí ex èèyàn kan ló ń ṣe pátí pé kíní ó yẹ ẹ lọ mo kó yín débẹ̀ nínú singa lọ́jọ́ tá à ń sọ Ìtáyé ìwọ ló jókòó yìí nígbà mo kó yín débẹ̀ èmi ò dúró mo padà wálé that very night mo padà wálé Àjọkẹ́ mo ní kó ṣaṣojú yín níbẹ̀ which is Yétúndé tó ń dárúkọ inú bí mi sí ẹ pé ìwọ tó dàgbà jù wọ́n lọ kí ló dé tí o lè máa mọ́nítọ̀ ìyẹn ló torí pé òun wálé ìgbà tó dára ọjọ́ kejì mo tún bẹ̀rẹ̀ sí ni máa fi fóònù lé wọn kiri ọwọ́ á ní àwọn ṣẹ̀ṣẹ̀ dé yẹn mi rò pọ́n máa bọ̀ ni wọ́n ṣe pàtí yẹn nínú ọ̀lù yẹn mọ́júmọ́ ni èmi ò gbé wọn fọkùnrin dèbí pé máa sọ fún wọn pé kí wọ́n lọ sí any fucking place ìgbà tí Táyé dé kò bẹ́ẹ̀ ní bọ́dì. kí wọ́n lọ sí pàtí. wọ́n lọ pàtí ni ó nọ́mà kéèyàn lọ pàtí gbogbo èèyàn máa ń lọ pàtí wọ́n lọ ṣe pàtí ni. ẹ tọ́ ṣaṣojú wọn aṣojú ọ̀hún. kò yé yín ọ̀rẹ́ mi òun náà lòun fẹ́ lọ pàtí yẹn èmi wà náà pé èmi ò lọ ní pé torí pé kí náà máa bí yáyàn lọ ṣe ẹni tí ń bẹ nígbà tó yàn bá dẹ̀ ti wálé pé kíní kan ní pé okay fine àwọn ilé ìdẹ́rẹ̀ àwọn náà èwo ibi tá a bá fẹ́ lọ kájà ìbí náà lè pọ̀ kò sí problem òun jù yín lọ á mọ́nítọ̀ yín obìnrin wà bẹ ọkùnrin wà bẹ ọ̀lù lọ ti lọ ṣe patí lọ ṣe normal party kò ń ṣe club house kò ń ṣe pé anything wọ́n lọ ṣe party bí àwọn gan lọ́ lè ṣàlàyé irú party because ẹni ẹ̀yìn invite mi mo dé ní pé mi ò lọ. ẹ wá ní káwọn lọ. nígbà tó ṣe pọ́ fẹ́ lọ pọ́n bẹ́ẹ̀ ni tí mo mọ̀ ní normal ẹni táwọn wá tẹ̀lé lọ tèmi ò mọ̀ rí ló ń yà mí lẹ́nu tí mo ké lọ́jọ́ tá à ń sọ yìí tí mo ní pẹ̀lú Táyé ló jókòó yìí òbí wọ́n ṣe ń sọ tèmi ò ní sòótọ́ ni mo pé wọ́n ń parọ́ níbo gbogbo nǹkan tó ń sọ ni mo mú point ẹ̀ bọ́tà fún ẹ̀ ọjọ́ yẹn Àjọkẹ́ ló padà sọ which is Yétúndé ló padà sọ fún mi ní ọjọ́ yẹn wípé òun lòun wálé ni Tóyìn náà fi wálé ọmọ táyìn tẹ́dé lọ́jọ́ tá à ń sọ yìí sí ò tó ń darúkọ mọ̀ pé mi ò mọ̀ ọ̀tọ̀ lẹni tèmi fi yín mọ̀ tó ẹ pé yín gan òru lójú ọ̀tọ̀ lẹni tèmi mọ̀ ẹni tèmi mọ̀ gan ibùsẹ̀ gan I was chatting mò ń bá sọ̀rọ̀ kò dá mi lóhùn ẹ wá lọ parọ́ mọ́ mi bẹ́ẹ̀ Àjọkẹ́ ló jẹ́ kó yé mi pé nǹkan tó sọ la fi pè yín jókòó pẹ́ wá ṣé mo fi ń ṣe ẹni tí nǹkan tẹ́ sọ yìí náà lè sọ fún bọ̀bọ̀ yẹn ẹ lè sọ wọ́n wọ̀ lẹ́ fi padà lọ bá Yétúndé yẹn jà nílé abẹ́ ẹ̀ lọ bá jà nílé ọ lọ bá jà ní pé ó lé pé ó sọ nǹkan míì fún èmi ọ̀tọ̀ dẹ̀ nìkan táwọn dẹ̀ tún sọ fèmí tọ́ka èmi kọ́ aláìdátọ́ ní èmi gbowó lórí títí táwọn èmi fi wọ́n ṣe gbá èmi fi wọ́n ṣà kí ni mo fẹ́ fowó yín ṣe torí pé kò yé mi ìwọ tó jẹ́ pé mi ò pè ẹ́ wá sọ́dọ̀ mi inú ẹbí normally ìwọ tó jẹ́ pé wọ́n gan mọ̀ wípé o lè lo ọjà tèmi fi gbà ẹ́ padà kò sí báwo okay fine ó tún wá sọ pé oyún tó ní ò ṣe párùn lóní kí ló dé tó o lè pè mí olóò pè mí èmi ló pè kò ń ṣe wípé mo ò lè sọ pé kinní kan okay tèmi bá refuse mo fi ń ṣe example fún ẹ kí ló dé tó o lè pè àwọn tó jẹ́ ẹ̀dálẹ̀ nínú ẹbí o wá tún parọ́ mú ẹni tó jẹ́ olórí ẹbí yín yẹn náà wípé òun ó sọ fún kí ló fẹ́ fi irọ́ yẹn kí ló fẹ́ fi ṣe. Talk to us not her. ó tiẹ̀ kò sí nǹkan tẹ́nìyẹn fẹ́ fi irọ́ yẹn ṣe torí àwọn bọ́ ti ní pé kí n pè tí bá ti débi ní pé torí pé Táyé tó yẹ pé ń ba ojú ẹbí kẹ́yìn díẹ̀ tó ń dárúkọ sínú mata èmi ò ṣàmọ̀ pé kíní òun ló máa lọ lé lágbájá tó máa sọ fún tàmẹ̀dọ̀ kí ló dé tó jẹ́ wípé o kúrò ní ọ̀dọ̀ mi ó sá kúrò at least mi mọ̀ gbà tó kúrò owó rúùmù tó sọ wípé kí ẹni yìí ẹni ìṣe nítorí pé ìwà àtàwọn àfáàfis ẹ bá mi bí pé ta ló ń jẹ́ àfáàfis. ẹ̀yin náà làwọn àbí ní ṣe sùúrù bẹ́ẹ̀ kò ṣe pé introduce wọn sí. èmi mo introduce wọn sí ẹ okay nice one ọjọ́ tí òun àti ẹni yẹn torí pé mo surprise ọjọ́ tí òun àti ẹni yẹn tí wọ́n jọ wà ó ya èmi gan náà lẹ́nu ìbínú yẹn ló bí yẹn pé kí ni ká ti ṣèyí sí nínú ọ̀dọ̀ òun pé kí kọ̀ọ̀kan bá lọ ṣẹlẹ̀ ńkọ́ ọjọ́ ìlú fọ́sí pé ẹ̀kú wúlò kàkà bẹ́ẹ̀ náà ẹ máa parọ́ mọ́ èmi ní ajẹ́rìí púpọ̀ ìwọ náà máa wá pe àwọn ajẹ́rìí ẹ̀ yẹn ó ní pé kàkà bẹ́ẹ̀ máa tún máa parọ́ pé mi fáwọn olóúnjẹ èmi ń gbowó lọ́wọ́ àwọn èmi ń ṣẹgbẹ́ mi ń ṣàwọ̀ everybody dẹ̀ mọ̀ pé Táyé ń jalè ó ń ṣe oríṣiríṣi tó lè lóyún sá káàkiri
okay fine ìgbà tí mo tún wá threatening pé okay ìgbà tó mọ̀ pé olóyún kí ló dé tó wà Táyé ò fojú kọ́ mi àfi bí mo ṣe ń rí Táyé oyún ló ní ò lárùn kò ṣe pọ́ lé ẹ kúrò lé Táyé sálọ ẹni tó ń fẹ́ gangan tó jẹ́ Dre bọ̀bọ́ yẹn máa ń tajà mo chat ẹ̀gbọ́n lè mú ni mo wà lágídígbò this so even so gan mo má bínú igi ńlá tó sọ pé ò lọ sí ọ̀dọ̀ ẹ̀ jẹ́ kí n play voice note igi ńlá bóyá béèrè 10,000 kó wọ́n fẹ́ fi ṣẹ́yún tí ìyẹn sọ wípé ẹjọ́ ta ló ní kíní ṣẹlẹ̀ bá mi play kíní síta ọ̀rọ̀ tí kí lorúkọ ẹ̀ sàn bíbà lórí pé wọ́n sọ wípé ìwọ jókòó ọmọ yìí kò fi ọjọ́ kan kó fi jókòó sọ́dọ̀ mi voice note ti igi ńlá yẹn lélẹ̀ tó ń gbà tó lọ sí Àpápá látọjọ́ tí ọmọ yìí ti dé sí ọ̀dọ̀ mi kò fi Tóyìn yẹn òun gbọ́nà fúnra ẹ̀ ọjọ́ tó ń káàkiri tọ́jọ́ lọ mo ṣe tó tún lọ bá ọ̀rẹ́ kí lorúkọ ẹ̀ sùn ọ̀rẹ́ Tóyìn tí mo fi ń pe àwọn bọ̀dá Matthew à ń kó ń pa mo rò pé ẹ̀gbọ́n wọn àbí kankan nílùú ni èmi ò mọ̀ pé àwọn tó ń fẹ́ wọn ní kí lorúkọ ẹ̀ ní ìlú níbi bẹ̀yẹn ìwọ ọmọ yìí gbogbo bẹ́ẹ̀ ṣe ń lọ tẹ ṣe ń bọ̀ òun ló bí bọ̀bọ̀ yìí nínú tó sọ pé tẹ bá ti mọ̀ pé ìwúlò kò kú ṣe pé ẹ̀ ń sanwó rúùmù fún rúùmù mélòó ló wà ń bẹ just 3 room tábà ni pé ibo wà ní àwọn aṣẹ́wó yẹn fẹ́ dúró sí because kò yé mi ìwọ gan ṣe gan kò ṣe pé mo pè Tóyìn tí mo pè January ló lóun máa bẹ̀rẹ̀ iṣẹ́ tí mo mi ẹ̀gbọ́n tó bá mi sọ láti kú tọ́nu mi ò rí dè ní ìmọ̀ irọ́ kan náà ló pa Tóyìn náà ló dé pè mí wípé o jalè ní Ìwéré bó ṣe kúrò nínú o ṣe 25 lọ́dọ̀ mi náà o ṣe New Year lọ́dọ̀ mi má parọ́ o tọrọ yìí àlùkùrẹ́ o ṣe Táyé o ṣẹ̀ṣẹ̀ má parọ́ Táyé tó parọ́ mọ́ ọba àlù wa tó sọ wípé ẹjọ́ ń fẹ́ra yín náà mo ní ẹ̀mọ̀ kan tó ṣẹlẹ̀ ṣẹ́rẹ́ mi tí ẹ bá ti sọ pé mo fẹ́ pèèyàn kí mo fẹ́ béèrè ẹ jẹ́ ẹ máa pèèyàn kí máa béèrè torí ẹ̀ mo ṣe ń try láti charge fún mi látàrọ̀ èmi ní proof mo dẹ̀ ní evidence ẹ tó dé sàn ṣe rí ẹni tó sẹ́ẹ̀dì 10,000 naira sí ó tún sọ pé àbúrò òun ẹ ṣe rí àwọn mo dídí sọ pé kó máa bá mi forward gbogbo voice note yẹn sọ́dọ̀ mi bíbá yẹn ó parọ́ òun sọ̀rọ̀ bí ipò wà neutral normally ṣe rí èmi sọ pé mi ò accept pé tó bá lóyún òun ló lóyún òun ló mọ̀ fún kó sọ pé mi fi wọn ṣaṣẹ́ ó parọ́ ni fún kó sọ wípé àwọn aṣẹ́wó wà nínú tẹ̀ ó parọ́ ni torí pé ńgbà tẹ́ máa dé ẹ̀yin méjì náà lẹ́dí ẹ̀yin méjì ìwọ náà dẹ̀ ló ń kọ́ struggle because ìwọ ló ń da orí ọmọ yẹn mi wọn ò lè sọ pé àwọn jáde kí n fi mistake kí n fi pè wọ́n fa ibo lẹ́wà ẹ̀ máa kí ló kọ́ mi because ẹ̀yin ni mí lára normal kò ń ṣe wípé ẹ̀ ń fún mi lówó kò ṣe pé ìwọ gọ́gọ́ fúnra ara ẹ̀ kí ló ṣe nínú ẹbí gangan tí ó jẹ́ wípé ìwọ nìkan yìí náà ni kí ló dé tó fi jẹ́ wípé ibi sọ Libya tó ló lọ ṣó sọ fún mi o sọ fún mi pé òun lọ sí Libya o sọ pé òun ṣe pé kíní o gbadálé wọn lọ o wá pé dáàdi tèmi yẹn oníkọba ẹ parọ́ ìyá tí o sọ yẹn sẹ́yìn ìyá yẹn lẹ́ni yìí náà mention òun o máa pèèyàn o máa parọ́ fún kọba ẹ sọ báyìí o podidi àgbàlagbà sori bó ṣe ń ibi sọ gan mo fẹ́ mention ọ̀rọ̀ púpọ̀ because àwọn kò sọ pé adójú ti ni ọmọ ni àwọn like ó wá sọ pé ó sọ fún àwọn tó bá tiẹ̀ wá sọ fún ọ̀ṣẹ̀ báwọn máa pẹ́ pé oyún ló ní kò ń ṣe àrùn lóní ìwọ Táyé ìwọ wá sọ pé wọ́n sọ fún wọn pé kíní kan ìwọ sọ fún wọn lọ́jọ́ yìí wípé kọ́ba ẹ parọ́ fún my pop send 5,000 naira sí ẹ pé kò fi ṣe clean up nǹkan tó sọ nìyẹn Táyé bíbí sọ̀gbọ́n mi ò sí lẹ́jáde bí wọ́n tún jíṣẹ́ fún mi ó ní Táyé má pè mí ó ní wọ́n sọ pé kíní kan yá yẹn dẹ̀ ti pè mí ní èmi ò sẹ́ndì owó kankan and it's true bó ṣe jẹ́ lẹ́gbọ́n àgbà ìwọ ṣe bọ́mọdé ni àwọn àbúrò wọn tó jẹ́ ẹ̀gbọ́n símọ́ mi tiẹ̀ wọn ṣáà ní lè parọ́ mọ́ ẹ̀gbọ́n wọn tó bá jẹ́ pé àwọn gangan ló lórí ibú èèyàn àbí ìwọ ló lórí ibú èèyàn á ṣáà mọ̀ tó bá jẹ́ ìwọ ló fẹ́ bo ẹbí lójú jẹ́ á ṣáà máa mọ̀ so torí ẹ̀ mo yẹ kọ́kọ́ bínú tẹ́lẹ̀ pé tọ́mọ bá hùwà kan tí ó dà ṣe bí ẹbí ni ọmọ àkọ́kọ́ pè jókòó tọ́ máa bèrè pa kí ló dé oyún ló ṣáà ní òṣè kíní kan Táyé wá ń káàkiri ìgbà tó sápò lọ́dọ̀ mi agbọ́pọ̀ ti wà lówó dé wọ́n ní ojí fóònù vivo fóònù lójú la fi mọ̀ pé Táyé lọ sí owódé àtowódé ni Táyé gba ìgbà iná ìkejì ẹ fẹ́ ṣe birthday ibẹ̀ yẹn ni igínlẹ̀ ti sọ pé oyún wò tó bá yẹ pé ìkejì ẹ fẹ́ ṣe kíní kan ní kó dẹ̀ tètè àṣà kíní kan ó kọ́kọ́ gbé lọ sọ́dọ̀ yẹn ó ti sọ pé àbúrò wọn àfíìsì ló lóyún tó dé lè mi ṣe ń try no now I get voice notes for year now èmi ní proof tèmi bíbẹ̀ má ṣe hàhàhà kankan ó ti yẹ ṣe rí dre alájà yẹn náà ibi rashmon tẹjọ ń lọ ó wà níbẹ̀ ṣẹ́ni tó bá jẹ́ pé ọmọ tó stable sọ́dọ̀ mi tó gbọ́ràn àwọn àbúrò tèmi tó jó obìnrin méjì ni mo lè fọwọ́ tọ́ka sí tó bá sàn pọ̀ Táyé sọ yìí wàláì small blood yàtọ̀ àwọn méjèèjì last born tó jùlọ vẹ́jì ní afọ are you mad? Táyé tó jẹ́ wípé Rockib Roscoe gbogbo ló wà lórí fóònù Táyé irú ẹ̀ ló wá fi máa blackmail èèyàn lórí kíní tó kẹ́ lọ fi sọ wípé ọ̀rọ̀ yẹn ó máa dọ̀ṣì lọ́dọ̀ àwọn OPC wàá fi ìkọ̀ búra báyìí táwa bá sọ wípé káwa irọ́ ló pa Táyé tó jẹ́ wípé nínú ìlú ó máa gbé tí bá pè ní ìṣẹ̀ máa gbọ́rọ̀ yẹn lẹ́kùnrẹ́rẹ́ ẹ ṣé madam ó ń ṣe wípé mo hate ẹ ṣùgbọ́n for you to be lying on me tí mo dẹ̀ jókòó adúró yẹn ti pọ̀ jù lórí mi ìwọ gbé mi ó wá ń sọ pé kí n ṣe àwọn mi mo pẹ́ kó wà mí pé Táyé mi invite Táyé. ṣé ẹ gbọ́ ṣé ẹ kí n kan betí ni. mo ń gbádùn yín sà. ẹ gbádùn. mo ń gbọ́ yín sà. gbogbo ohun tẹ́ ẹ sọ pátápátá
ó lè yé yín o kò yé mi ó lè nítumọ̀ lọ́dọ̀ yín o lọ́dọ̀ tèmi kò nítumọ̀. mi ìpè táyé wá sọ́dọ̀ mi ìdè fi táyé ṣàṣẹ́wó. Now you are ready to talk. mi ìpè táyé wá sọ́dọ̀ mi ìfi táyé ṣàṣẹ́wó ìgbà tí táyé máa wá sọ́dọ̀ mi táyé ò bá ẹyẹ tó jóbìnrin bíi irú tiwọn pé wọ́n ń ṣe wúkọ̀ nínú hòtẹ́ẹ̀ ibi tó ń dárúkọ yẹn kódà kò bá ẹni tó ń ṣiṣẹ́ nu bá kò bá ẹni tó ń ṣiṣẹ́ nu kíṣìn àwọn ni obìnrin méjì tó wà níbẹ̀. It's all right, you are now talking. Ẹ wá calm down. Bẹ́ẹ̀ bá ti fẹ́ bá mi sọ̀rọ̀ báà ni ẹ máa sọ. Ṣẹ́rí tẹ́lẹ̀ tẹ́ sọ yẹn ti joint yín lẹ̀ ń sọ ti junction. Kokoro alate, kakeni wakima iyara wọn. Kokoro alate. Sasha mo lè bẹ̀rẹ̀ question. Lọ́wọ́ wọn. No, màá sọ like nígbà tí mo débi bẹ́ẹ̀ ní àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó sọ nígbà tó ń pè. Àwọn náà fẹnu ara wọn sọ fún ẹni tí mo pè lórí fóònù wọn ẹni tí mo fún wọn ní nọ́mbà wọn sọ pé mi ṣe wúkọ. So ìgbà tó tún wá dì sí yìí tó tún wá sọ pé àwọn sọ pé àwọn ò ṣe máa bí kankan yẹn òun wà ní mi understand. Bóyá ò dá wúkọ yẹn ṣe tí ò kì í ṣe látọ̀dọ̀ wọn. Rárá o wọ́n sọ fún bó ṣe sọ ni pé nítorí mo send nọ́mbà bọ̀dá mi ẹni tí bọ̀dá Saheed yẹn tẹ̀lé mo send ẹ̀ sí wọn wọ́n wá fún àwọn gọ́gọ́ true ẹni yẹn náà ṣe ní nọ́mbà tí wọ́n lọ́wọ́ wọ́n wá pè wọ́n wá sọ pé ọmọ tẹ́ ẹ̀ ń sọ yìí kò ń gbé ọ̀dọ̀ ti tàwọn kò ń gbé pé mi ò ń gbélé pé wúkọ̀p lèmi ṣe ó ṣàmà níbi tíyàn ti ń ṣe wúkọ̀p ìyẹn number 1 ẹ má bínú and secondly tó ń sọ pé bóyá ọkọ ti tàwọn sọ pé kémi máa gbélé pé bébí nítorí èmi ò gbọ́ràn àbáwò ṣe kíní kan bàbá làárọ̀ ni tí wọ́n bá ìgbà tẹ́ ń sọ̀rọ̀ mi sọ wá aláàjì. táyé o ti rojọ́ kèmí tó débí ó ti ẹjọ́ tèmi gangan wọ́n lè fi gbọ́ ìlọ́ọ̀tì nípa ẹ̀ kó tó di pé ẹ calm down. ó kàn lè máa rojọ́ ó ti anybody ò sí bẹ́ẹ̀ èmi àti ẹ̀yẹn náà lájọ wà ń bẹ̀ táyé and ìwọ gbogbo fúnra rẹ̀ kò dẹ̀ sígbà tí most of people náà because wọ́n gbọ́dọ̀ júwe bó ṣe good nínú irọ́ pípa àwọn tó máa júwe ẹ̀ fún àwọn tí wọn ò mọ̀ like wọ́n pọ̀ ìwọ wàá wá júwe àwọn èyí tí ọ lè sọ pé èmi náà like pé mo good nínú irọ́ bí wọn náà ṣe máa ń kó kírọ́ yìí mo good ó tiẹ̀ because táyé mi ò pè é kó wá sọ́dọ̀ mi ìdè invite yẹ pé kó wá ṣe púpọ̀ ó ní ọkùnrin púpọ̀ kó tó dé sí ọ̀dọ̀ mi ló ti máa ń pè wọ́n táyé forceful ní ibo ló wà. ẹ má béèrè question ẹ jẹ́ kémi sọ̀rọ̀ èmi sọ̀rọ̀ ni aláàjì tí n bá iṣẹ́ mọ́ pé nígbà tẹ́ ń sọ̀rọ̀ mi sọ̀rọ̀ gbogbo ẹ̀ máa dá yín lóhùn lẹ́yọ̀ kọ̀ọ̀kan gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe ń dá mi lóhùn lẹ́yọ̀ alákọ̀ọ́kọ́ tó ń sọ number 1 mi ṣáà ṣe veggie tí mo fi dọ́dọ̀ yín mo dẹ̀ doubt mọ̀ yàtọ̀ sósìn nígbà tí nísìnyí firstly Rockib tó jẹ́ boyfriend mi ta ló jẹ́ kẹ̀mọ́ èmi mo jẹ́ kẹ̀mọ́ sí wọ́n máa pẹ̀mọ́ ẹ̀ ní roskid nítorí ó máa play ball so àwọn wá sọ di rosco èmi mo jẹ́ kẹ̀mọ́ Dre tẹ́ ń sọ yìí nínú àwọn tẹ́ ń fa náà ni Dre yìí tún máa ń sọ o ẹ wò tí bá parọ́ eléyìí tí mo bá parọ́ eléyìí wà bí Dre ẹ dákẹ́ Dre yìí máa ń sọ pé ìyàwó ti tòun pé ó tún máa fi ń sọ pé ifá ni pé babaláwo ni ìyàwó ti tòun tóun tún máa fi ń sọ bẹ́ẹ̀ tí gílá tó ń sọ yìí gan. Dre ara àwọn tí wọ́n gbé ẹ fún náà ní Dre. ọ̀rẹ́ ọkọ wọn. wọ́n gbé àwọn lọ́jọ́ ọmọra wọn èmi ò gbé fún Dre táyé ẹ̀yin méjèèjì lẹ́jọ́ ọmọra yín mi ò gbé ẹ fún Dre lashmond dẹ̀lẹ́ tí máa ń pàdé táyé òkú ló ń parọ́ mọ́. ok ó yá. ẹ wo wọn sọ pé ẹni tí yóò bá lè dààmú lọ́ọ̀nì kò ní jẹ́ owó wulẹ̀ fà mí lọ́wọ́ aláàjì tẹ̀lé mi fà ilé lọ́wọ́ ìyẹn dẹ̀ wà lọ́dẹ̀. ìwọ ló fara ilé wọn lọ́wọ́ àwọn tó dẹ̀ fara ilé lọ́wọ́ náà pọ̀ torí pé kí ni. ẹ dẹ̀ jẹ́ kí n máa sọ̀rọ̀. ọ lè mú àwọn gbùdù tó wà torí pé èmi gan mo rẹ́ẹ̀dì ẹ̀ normal ó ṣe kókó. ẹ wo aláàjì tí mo bá rí ibi kí fóònù síìmù mi sí mo tún ní babaláwo nọ́mà tó confam gẹ́gẹ́ bí mo ṣe ẹ jẹ́ kẹ́ ẹ̀yin náà mọ̀ pé ẹni tó bí dádì yìí pé oníṣègùn ni wọ́n èmi dẹ̀ gbé lókè dáadáa àwọn ògbélé ẹ calm down ọ̀rọ̀ nìkan lélẹ̀ wọ́n sọ pé ká máa sọ̀rọ̀ yìí náà máa nàmọ̀ ọ̀rọ̀ ọlọ́kọ̀ lélẹ̀ wọ́n sọ pé tàbá yìí ẹ wo aláìsí.
aláàjì ẹni yẹn mo tún fi ọ̀rọ̀ oyún yẹn mo tún fi lọ ẹni yẹn tó bá dàbí rọ ifá lẹ ẹni yẹn nítorí tí mo bá sọ mọ́rọ̀ lánàá náà àwọn ọ̀rọ̀ tí mo sọ aláàjì ẹ ó lè béèrè lọ́wọ́ ẹlòmíì náà aláàjì tó jẹ́ aláàjì tó jẹ́ ẹ̀gbọ́n nítorí dádì wọn nítorí aláàjì òun fi bẹ́ẹ̀ fi wọn ní aláàjì tún ní akọ̀wé wọn pẹ̀ nìyẹn ní àfa Gani mo máa ń tẹ̀lé ẹnìyẹn lọ mítì tálájì ò bá ara yẹn máa mú mi lọ síbẹ̀ so èmi náà mọ àwọn èèyàn èmi ò dẹ̀ sọ pé àwọn èèyàn yẹn ni kọ́ lọ bá nǹkan tẹ́mi ṣe tí mo fi sọ̀rọ̀ fáwọn ènìyàn ni pé nígbà tálájì táwọn ọ̀rẹ́ wọn pè mí nínú wọn náà ní àtàwọn àbúrò wọn náà mẹ́ṣọ̀rọ̀ àfíìs ìyẹn ò dẹ̀ kọ́ mi torí ọ̀rọ̀ ẹ̀yìn nìyẹn báwo máa ṣe ẹ ti rí. ṣé mi mo ní kó parọ́ mọ́ ẹ because I don't understand nǹkan tó o sọ òun lọmọ yẹn sọ wípé o sọ pé o fóun lóyún nípò òun lóyún ẹni tó fún ẹ. tí ẹ̀wò tí o bá ti sọ̀rọ̀ náà ìsọkúsọ nìyẹn máa sọ èmi ẹ̀wò mo fi àlùkò ìṣẹ̀lẹ̀ pé mi ò lè ṣẹ́ oyún èmi sọ kínní ẹ máa sọ fún ọkọ má tọwọ́ bọ̀ mí lójú o. mi ìtọwọ́ bọ̀ ẹ lójú mò ń béèrè ẹ wò ṣe ń gbọ́ ìgbà tó ń sọ̀rọ̀ ta ló rí tí mo sọ̀rọ̀ ń sìn. ọbẹ̀ akọ̀dá kẹ́kàn sọ tiwọn. ó yẹ sọ̀rọ̀. ṣẹ́ni tó fún ẹ lóyún ló ní kó lọ ṣẹ́yún. èèyàn kankan ò fẹ́ mi lówó àti pé mi ò tiẹ̀ lè ṣẹ́yún ẹ tiẹ̀ máa béèrè question sọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ kémi náà sọ̀rọ̀ mi ẹ lè béèrè question. ọ̀tọ̀ ní ukọ̀ mo dẹ̀ ti clarify ara mi fún ẹ tí wọn náà dẹ̀ mọ̀ pé ò bá yàn lọ́dọ̀ mi tí mò ń fi wọ́n ṣaṣẹ́ bọ̀ ẹ́ ń fi àwọn aṣẹ́. mi ì fi ẹ ṣe táyé mi ò dẹ̀ invite ẹ pé kó wá ó ti yẹ mi ì fi ẹ ṣe ó ti yẹ mi ò dẹ̀ invite ẹ pé kó wá sọ́dọ̀ mi ì dẹ̀ mọ̀gbà tó tún sá lọ táyé mi ì mọ̀gbà tó o sá lọ sórí bó o bá sọ pé o fẹ́ búra kò sígbà tó o dé padà búra náà sí ó ti yẹ so kò sí wàhálà o ò dẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa parọ́ kò jẹ́ tuntun nu ẹbí gangan ni mo tún dárúkọ kò sí sẹ́nìbọ̀dì tó jẹ́ bí wá bíbá yìí kò jẹ́ tuntun. ṣé mo lè sọ̀rọ̀ wọ́n ti sọ̀rọ̀ ṣáàjẹ́ wọn sọ tiwọn tán. jẹ́ ọ́ ní kò jẹ́ ìsọ tèmi àtọ́jọ́ tó ti débi ló ti ń rojọ́. mi ò so tẹ̀ rojọ́. táyé o kò ṣe wípé mo ṣẹ̀ ẹ́ ó ti yẹ kò ṣe wípé wọ́n bí ẹ lé mi tábà ní pé dandan èmi kò sí èyí tó kàn mí ara tó bá wọn ẹ̀ kó dà but I'm just trying to tell you that gbogbo nǹkan tó ń ṣe tí ò dà kò kọ́ dandan kó parọ́ tó bá mọ̀ pé o lóyún o mẹni tó lóyún èmi nísìnyí mo lè dárúkọ àwọn iye tó sọ wípé o fún ẹ lóyún bọ̀ òun kílèmù nísìnyí sọ pé èmi náà ni mo máa gbé fún ẹ èmi mo máa gbé fún ẹ ṣé èmi náà mo fà ẹ wá láti wéré èmi mo fà ẹ fún roskid kò ń ṣe òun nìkan lòún date ó dùn mí pọ̀ ọ̀rẹ́ ẹ̀ yẹn ò sí ń bìbà wọ́n pọ̀ èlò ṣé mi mo fà ẹ lọ sápápá mo béèrè lọ́wọ́ ẹ ṣé mi mo gbé ẹ lọ sápápá òun ló mẹni tó lóyún tó bá dẹ̀ ti dárúkọ pé lóyún kò sí wàhálà máníjà ọkọ ẹ lóyún kò sí wàhálà ẹ wo bó ṣe rude tí bá fọ etí ẹni sìn wọn lèmi náà tún rude torí pé o stupid. aláàjì tó bá fọ etí mi tẹ́mi náà bá dìde wọ́n máa sọ pé mi náà rude ọ̀rọ̀ pé kinní kankan kan lélẹ̀ aláàjì ṣe ń gbọ́ bọ́. sori ní sùúrù táyé. àwọn tó ń sọ pé àwọn dúró ojú ó sì ṣe tán. táyé ìwọ fúnra rẹ o ṣàlàyé fún wọn bí ẹsẹ tí wọ́n ṣe gùn tó ń move from one place to another and àwọn tí wọ́n bá ẹ sùn táyé ṣàlàyé fún wọn owó tí wọ́n ṣe sí ẹ tí igi ńlá ṣe fún ẹ táyé ṣé ẹni tó fún ẹ lóyún ló ṣe fún ẹ kí ló dé tó fi kọ́kọ́ lọ báyẹn in the first place. ẹ máa bẹ̀rẹ̀ ayé kò lè dá mi lóhùn ánsà yẹn. tó bá sọ pé kí wọ́n ní kí mi máa sọ̀rọ̀ ni tó bá ní kí n dá ilé òun máa. kò sí kan tó fẹ́ sọmọ èmi kò fẹ́ béèrè àwọn question mi kí n kúrò lórí ẹ̀ tó ò ti lè dá mi lóhùn yẹn ó failed. kí ló dé tó fi sẹ́ǹdì owó sí ẹ ó ti yẹ kí ló dé tó fi lọ bá ń pò lóyún. nbí tí mo ti ń rojọ́ yín káàkiri náà ti gbọ́ wọ́n dẹ̀ fún mi lówó wọ́n fún mi lówó náà. irọ́ ló pa voice note tí wà lórí fóònù mi ìyẹn ni and secondly kí ló dé tó fi parọ́ pàbúrú ẹ náà ló tún fún ẹ lóyún táyé. báwo máa ṣe pa ọ láì ṣe pé mo ya wèrè àbí mo forí gbálẹ̀ ẹ̀yin àtàbúrò yìí náà ló ní kébékébé. kò ní ìdí oníkébékébé ẹni tó pè ló ní kébékébé tó jẹ́ ẹni tó sọ voice note ọ̀rọ̀ tìyẹn náà wà lórí fóònù mi. táyé ẹlẹ́kẹta ṣé mo pè ẹ́ pé kó wá sí ọ̀dọ̀ mi. ẹ pè mí bọ̀dá mi ló introduce mi sọ́dọ̀ yín torí. can you imagine can you hear that. o tẹ sọ pé mi èmi ti sọ̀rọ̀ ẹ jẹ́ kí sọ̀rọ̀ ẹ pè mí èmi ní sùúrù. ìgbà tí mo débẹ̀ náà ní gbogbo eléyìí. táyé dákẹ́. táyé mo ṣe òjò ti pa mí. òtútù dẹ̀ mú òjò pa ọ́ kódà òjò pa nǹkan mọ́ ọ la. Mọ̀nsúrà ó tó for now dákẹ́. Táyé sọ̀rọ̀. ṣé ń gba alájí nọ́mbà 1 àwọn tó ń sọ pé bóyá àwọn fámìlì wọn lè complain nípa ti tèmi wọn lè complain tó lẹ́yìn ni wọn lè complain pa nọ́mbà 1
ẹ jẹ́ kí n sọ̀rọ̀ fún yín o lẹ́yìn dádì yín nìkan náà ẹ jẹ́ kí n sọ̀rọ̀ lẹ́yìn dádì yín lè proud pé ẹ̀ ń bá sọ̀rọ̀ nínú family àtàfíìsì tẹ̀sán àtẹ̀mí àti kejì mi àwọn family tó kọ ẹ̀ ti rúdù sí wọn number one kí n máa rán ilé sí ọjọ́ tí bọ̀dà yín dùn àṣàláìsí tẹ́ ní pé wọ́n pa wọ́n sí wọn tọ́lọ̀ yẹn di wàhálà ṣé ẹ jẹ́ sọ̀rọ̀ ṣé déjì ò látijọ́ yẹn ẹ rí. no Mansura ẹ rí wọn fín ẹ rúdù sí gbogbo family òun náà ní right láti sọ̀rọ̀ ẹ rúdù sí gbogbo family